gbogbo igi tó ń wò mí eléyìí gbẹnu tán Bukky Jesse ó ti fọgbà yanga ó ti tọ̀pá bọnú hò ó ti tú gbogbo àṣírí ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ká lọ ẹ jẹ́ ká gbọ́ wérewère látẹnu Bukky Jesse ẹ máa bá mi ká lọ. Wọ́n ṣe mọ̀ ni inú jìn o èèyàn ló burú jù. Let me shock you all now. I told my few sisters that we talk. Money me, we be shey so kuto me ni that me the pot aba show. But mo rí pé mommy rich creative ma manipulate the public. Mo ṣe ni no, if I should keep quiet, o ma down, o ma so àwọn èèyàn dáadáa like that. Àwọn bàbá ṣàtúbẹ̀ wọ́n sọ fún mi pé àwọn bẹ̀ o ọmọ wípé wọ́n gbogbo wọn corporate padà mi mọ kọ́kọ́ mọ́ àmì ìbínú Ọlọ́run ìtúrẹ̀ rẹ̀ ṣe máa ń rí pé I don't come out tẹ́mi bá ní information máa wá sọ tí má dẹ̀ rí pé nǹkan tó fẹ́ ayé lára máa wá sọ fún gbogbo yín náà wọ́n sọ̀rọ̀ fún mi mọ́ mi ìdẹ̀bínú wà láìtìlá ìgbà tí VDM bẹ̀rẹ̀ exposure I was so happy Olúwa ṣeun máa sinmi VDM ti take the lead máa sinmi so wọ́n ṣàlọ́ kó 5 million yẹn fún èké ìsílẹ̀ fún ṣètò kọ́ lọ gbó lórí burúkú àbílì wọlé ó wá sọ fún bàbá wàá gbowó tó wàá máa sọ fún bàbá kó máa bọ́ta kó lọ máa ṣẹ́kọ́ sí public ìgbà kan bàbá wá pè mí ìgbà tó ti ṣe yẹn tán ṣẹ́ ń gbọ́ bàbá pè mí níjọ́ kan bàbá ní wọ́n ti pòun láti Àbújá àwọn kan pòun láti Àbújá wọ́n ní kí lòun fẹ́ wọ́n ní kí bàbá wá sí Àbújá àwọn ti lọ sí Àbújá àwọn ti lọ kọ nǹkan táwọn fẹ́ àwọn fẹ́ justice fọmọ àwọn èmi náà dẹ̀ àṣeṣí túmọ̀ mọ́ ó fi yẹn bò wọ́n mọ́lẹ̀ nígbà tó rí pé gbogbo wa ti fẹ́ máa fura ẹ̀yẹ́ ti gé ìtọ́fẹ́lẹ̀ yìí ó ti rí pé gbogbo wọn ò bìlíìfù náà ń mọ́ wọ́n wá pe bàbá pàwọn kan wá láti Àbújá wọ́n ní kí ni bàbá fẹ́ wọ́n ní kí lẹ fẹ́ wọn arrest àwọn tó wà nílé wọ́n ní kí lẹ fẹ́ Àṣànà ló wà nílé pẹ̀lú tí mo bá di ìbò wọn bá yí arrest Àṣànà ẹ̀yin lọ́wọ́ pè lójúmọ́ pé kí lẹ fẹ́ ìgbà tó lọ àwọn àti kùrẹ́sì lọ lọ sí Àbújá mi ìmọ̀ àwọn tó lọ rí mi ìdẹ béèrè lọ́wọ́ wọn béèrè lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin tẹ̀ sọ pé VDM ó máa ń sọ̀rọ̀ ó máa ń pàṣẹ wọ́n kọ̀ dágbére ni àbíkọ̀ yẹn ìgbà tó dẹ̀ dé ṣètò ti bá wọn kọ email ó ti kọ oríṣiríṣi nǹkan táwọn fẹ́ àwọn ti fún wọn wọ́n ti bá wọn kọ àwọn ti fún wọn ẹ bá mi bèrè lọ́wọ́ wọn ṣáwọn ará Àbújá pè wọ́n débi ó ti rí pé gbogbo wa ti ń kàn dẹ́mu òun ó sáré ní kọ́ pé bàbá ó náà ń pè bàbá l'Àbújá ẹ jẹ́ ká máa sọ̀nà wọ́n ṣàfihàn kí bàbá mọ́ bẹ́ẹ̀. ìjọ tí bàbá lọ ṣe interview pẹ̀lú ṣé àkókò tí sọ fún pé mo ti ń fura ìjọ tí bàbá lọ ṣe interview pẹ̀lú VDM míwàá kí bàbá tó lọ ṣe interview yẹn èmi ti sọ fún bàbá pé bàbá ẹ lọ ṣe interview pẹ̀lú VDM wọ́n ní gbogbo àwọn èèyàn tí wọ́n ti sọ yín dára ìdá wọ́n lẹ́yìn lẹ́pàá Mohbad wọ́n ní ẹ̀yìn lẹ́ sáré lọ sí wọ́n ní VDM has a big platform wọ́n lè try kẹ́jẹ́ kí VDM interview yín so that gbogbo ayé lè gbọ́ bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n ní àbí ẹ̀fẹ́ lọ ni bàbá ní àwọn fẹ́ lọ ìpè tó bá ti gbà wọ́n
dé ṣe ń gbọ́. No, ó dẹ̀ mo sọ pé kí bàbá lọ bọ̀ bàbá ò sọ pé ó máa yá kíákíá bẹ́ẹ̀ yẹn ṣe ń gbọ́. Èmi kàn ní bàbá tó lọ ṣe interview yẹn ni inú mi dùn jọ yẹn mo sáré ṣí ẹ̀. Ìjọ́ kejì mo wá pé bàbá wọ́n ní bàbá ẹyẹ ò tiẹ̀ sọ fẹ́ yẹ pé òkú ń bọ̀. Wọ́n ní inú mi dùn bí ṣe rí ní interview yẹn pé bàbá ní mo ò sọ fún yàn kọ́kọ́ bí ṣe kúrò ní quest bó ṣe lọ. Ẹ máa gbọ́ statement yìí o, this was baba's words. Bàbá ní even bàbá Ṣítù gan mi sọ fún ìtorí tí n bá sọ fún kò ní jẹ́ kí n lọ. Wallahi ta'ala bàbá said that statement. Bàbá ní even bàbá Ṣítù gan mi sọ fún ìtorí tí n bá sọ fún kò ní jẹ́ kí n lọ. Ṣé nígbà tí bàbá sọ̀rọ̀ yẹn mo di ọ̀rọ̀ yẹn sọ́wọ́ ọ̀tún mi mú ní ìgbà tí bàbá sọ̀rọ̀ tán mo wá rẹ́rìn mo ló dàbí ó dàbẹ́ àjọ rẹ́rìn bí ṣe drop phone mo lọ jókòó mo lọ relax mo ní kí ni bàbá sọ yìí kò ní jẹ́ kán lọ. Mo ní sọ bàbá mọ orí èèyàn tí màá yìí jẹ́ ṣé kí ṣọ́ọ̀kì ṣe rí láti ìgbà tí bàbá ti ṣe interview yẹn ìgbà yẹn mo ti rí pé bàbá ti change. I think what Ṣítù did was ó rí pé bàbá is smart. Bàbá lè jẹ́ carpenter bàbá ò stupid ó máa sọ fún gbogbo yín o. Bàbá want to listen to you all but he will do what he wants to do. I can tell you that for free. Àfi tẹ́ bá ṣe lóògùn èmi ò dẹ̀ lè ṣoògùn ìpè kí bàbá gbọ́rọ̀ sí mi lẹ́nu nígbà tí ó ṣe pé afẹ́ gbogbo ń bẹ̀ ẹ gbọ́ mi ṣá. Bàbá said it that day mo di ọ̀rọ̀ yẹn mo sọ́wọ́ sí mi pé tẹ́ bá sọ fún Ṣítù kò ní jẹ́ kẹ́ lọ. Red flag lélẹ́yìí. Mo ṣàrẹ́rìn inú mi dùn pé bàbá sọ̀rọ̀ ọjọ́ yìí. Fídíò ẹ̀ bẹ̀rẹ̀ exposure. Gbogbo ojú tó ń wò mí ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu Bukky Jesse yẹn ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn bàbá Mohbad ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí ẹ bá mi share fídíò yìí kó go viral fún àǹfààní ẹni tó yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́yìí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ jẹ́ ká máa gbọ́ lọ ọ̀rọ̀ sì pọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Fídíò mi sọ a lot. Bàbá Mohbad mo kọ́kọ́ pè mo ní bàbá ṣe máa ń wo fídíò ẹ̀ yàtọ̀ sẹ́yìn mo níṣẹ́ tí ní gbogbo exposure ti fídíò ẹ̀ ṣe. Wọ́n ní ìgbà tá a ṣe corona tó ń jọ sí Ṣítù sọ pé ó sọ níjọ́ yẹn pé corona sọ pé ọlọ́pàá ò ṣiṣẹ́ wọn. Ṣítù ò ṣe kọ́kọ́ lẹ́yìn ìgbà yẹn corona ti tán sí wọn sọ̀rọ̀ kọ́kọ́ moving on. Ẹ má sọ fún mi pé ẹ fẹ́ jẹ́ káwọn public mọ̀. Public are paying the money fine àwọn nǹkan tó wà secretive you might not tell the public but ẹ gbọ́dọ̀ pé public débẹ̀ because wọ́n ti gbà kan only critical thinkers within 2 days wọ́n dá over 20 million. Can you imagine? They need to know. Can you imagine? You cannot just keep mute with 20 million. ìyá this place àti Ṣítù lẹ́nu pé you don't want the public to know. Kèsì Mohbad àwọn You èèyàn don't náwó need to gan-an tell me but update ó the sọ àlọ́ owó public. Ìgbà tí mo rí kèsì yìí sọ àlọ́ mọ́ ni o. gbogbo update tí fídíò mi ṣe tó tó àṣírí àṣàdá tó ṣe mo pe bàbá mo ní bàbá ok a gbọ́ pé Ṣítù ò ṣe kankan but gbogbo new exposure yìí mo ní this is evidence fún Ṣítù láti gbé another nǹkan wọ court. Eléyìí inú kíní ló wà mo ní irú ṣẹpẹtẹ́rì DNA tó ṣe Ṣítù have the right to ask them for the results. Gbogbo nǹkan tó ní ṣẹpẹtẹ́rì ṣe nù bẹ̀yẹn gbogbo gúùpù yẹn they need to be petitioned. Bàbá náà wọ́n ti gbà wá sọ fún Ṣítù àgbọn kankan mọ́ nípa ẹ̀ mo dẹ̀ ń wò ṣùgbọ́n mi wá dùn pé fídíò mo ń tú àṣírí yẹn lọ ó ń tú àṣírí yẹn lọ ó ń tú àṣírí yẹn lọ Ṣítù ò wá ṣe kankan. Ṣé wọ́n rí bí tèmi ti ń fura sí mọ́mí Rich Grace ìgbà tó ti invite ẹ̀ sí pátí Ṣítù tó ti lọ. Jẹ̀dẹ̀ má gbàgbé pé mo sọ fún ìjọ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ yẹn.
ló mo ṣẹlẹ̀. sọ fún pé bàbá ò kí ń sọ kankan fún mi kí n tó bọ́ sí 3 days mo ti gbàgbé lẹ́ẹ̀ má jẹ́ kí n gbàgbé about 2 weeks ago mo wá pe bàbá gbogbo yẹn máa gbọ́ because ẹ̀kọ́ máa fi pé àdèmọ́ máa sọ̀rọ̀ fún Bukky ò ní dá wa náà mo máa ẹ̀wọ̀n wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n la máa fi ṣọgbọ́n gbogbo yín pátá nǹkan tẹ máa ń sọ ìgbà míì mo máa ń kà á mo dẹ̀ máa ń relate ẹ̀ padà but mi kàn ní wá sọ fún yín update ni ṣe é gbọ́. ìgbà tí mo rí pé Ṣítù ti gbà wọlé èmi ti rí mo wá pe bàbá jọkàn mo ní bàbá mo ní mi ìpàṣẹ fún yín o mo ní but orí tàbítàdé Ṣítù ò ṣiṣẹ́ Ṣítù ti gbà wọlé mo ní mi ní kẹ́lẹ́ Ṣítù o mo ní ẹ jẹ́ ká fi Ṣítù ilẹ̀kùn bá nǹkan tó bá wáyé wá kọ́ ẹ jẹ́ kó máa kọ́ lọ. ẹ má sanwó fún o mo ní but ẹ pé bàbá ẹ bá mi jí bàbá ẹ bá mi jí gbogbo ọkàn tó sùn lọ mo ní bàbá ṣùgbọ́n máa bẹ̀ yín ẹ lọ bá VDM tí ń bá parọ́ kọ́ lọ́ọ́ jẹ mí yà mo ní bàbá ẹ lọ bá VDM ẹ pé VDM ẹ sunkún fún ẹni VDM jọ mo ní lọ́ọ̀yà o ṣùgbọ́n VDM jọ fún mi ní lọ́ọ̀yà tó lè bá mi bójútó mo dẹ̀ pé VDM gbogbo bí ìsọdẹ̀jẹ̀ Adénúgà òdèdè yẹn ti gbà bọ̀dẹ̀ ń tiẹ̀. ìjọ Adéyanjú kò ṣe Adénúgà. mo ní VDM Adénúgà kan. àwọn radical lawyer ló ń bá ṣiṣẹ́ mo ní radical lawyer la nídìí ní ìbíta oríta bíta dé ọ̀rọ̀ bí ẹni òjò ẹ̀ tí wàá yé gbà yẹn gbogbo bí bàbá ṣe ń lọ kóòtù mi ìmọ̀ ń gbà ó mi ìdẹ̀bí wọn bí gbogbo yín ṣe máa ń rí lórí íńtánẹ́ẹ̀tì mo ṣe máa ń rí ìgbà míì gan ọ̀dọ̀ sista kọfì ni màá ti rí update níbi náà máa gbé sí update mi gbogbo ẹ̀yin tẹ̀ sọ pé BJ ló ń control bàbá no because wọ́n rí pé mo ti antagonize Ṣítù náà ṣe sọ kankan mọ́ ṣe é gbọ́ mi ṣá mo ní bàbá ẹ kò pé VDM mo ní VDM ready láti support yín mo ní ẹgbẹ́ kẹsùkọ́ sí lọ́wọ́ pé VDM jọ fún mi ní lọ́ọ̀yà mo ní lọ́ọ̀yà o mo ní if possible ẹ sọ díẹ̀ ní nǹkan tí Ṣítù ti ṣe ẹ sọ nǹkan tí gbogbo ọjọ́ ẹ sọ nǹkan tó ṣe pé kòrónà gan kò gbà fún wa kò ní gbà fún wa ó tún prince George ní bàbá láwọn ti gbọ́ no ìjọ ẹ̀ tí wọ́n ní kí bàbá gba lọ́ọ̀yà ṣẹ́gun ibẹ̀ ni bàbá ti wá sọ fún mi pé ẹ má gbọ́ bàbá ní àwọn critical thinkers wọ́n fẹ́ gba lọ́ọ̀yà fáwọn ẹ bá mi máa di ọ̀rọ̀ yìí mo critical thinkers ọ̀rọ̀ ti dọ́dọ̀ yìí sí i bàbá ò sọ fún mi tẹ́lẹ̀ bàbá ní critical thinkers fẹ́ gba lọ́ọ̀yà fáwọn níwájú Ọlọ́run àtẹnìyàn èmi ò mọ̀ mi ì mọ̀ kankan mo wá sí fún bàbá mo ní bàbá ẹ má gba lọ́ọ̀yà lọ́wọ́ ẹnì kankan mo ní ẹ lọ bá VDM mo ní critical thinkers mo ní they are in group mo ní mo mọ díẹ̀ nu wọn but mo ní nǹkan tó bá ti jẹ́ group bẹ́ẹ̀ yẹn èèyàn kan lè wá bẹ̀ tó máa gbà bọ̀dẹ̀ kí wọ́n tún lè lọ gba lọ́ọ̀yà lọ́wọ́ ẹnì kankan wọ́n lè lọ máa sọ̀rọ̀ síta ẹni kí bàbá bọ́tà ti bá parọ́ abẹ́ gbọ́ mi meanwhile bàbá ò sọ fún mi pé wọ́n máa ẹ bá jẹ́ kí n fọ ọ̀rọ̀ yìí bàbá ò sọ kúlẹ̀kúlẹ̀ lọ́ọ̀yà àti critical thinker ti fẹ́ gbà fún wọn ṣó ti yẹ èmi ṣàtẹnumọ́ pé ẹ má gba lọ́ọ̀yà lọ́wọ́ ẹnì kankan wọ́n ní sàmọ́ pé bọ́ ṣe mú olórí burúkú ènìyàn ṣòro wá fún yín nìyẹn bọ́ ṣe mú African TV wá fún yín nìyẹn mo ní ẹ lọ bá VDM mo ní ṣe níbi tí mo dé VDM nìkan ni mo lè trust ṣe ń gbọ́ bàbá dẹ̀ sọ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ pé wọn ò tí ì fáwọn ní lọ́ọ̀yà yẹn náà pé wọ́n sọ pé àwọn máa meet lọ́ọ̀yà yẹn ni wọ́n náà ké ẹni ọ̀tọ̀ bá ṣe fẹ́ ṣe ẹ ṣáà involve VDM ní nǹkan tá à ń sọ ṣe ń gbọ́ èmi dẹ̀ dákẹ́ the same lady yẹn ti parí iṣẹ́ lórí bó ṣe máa mi ní sọ ìlọ́ọ̀tì bíbá yìí nípa ilé lady yẹn ti parí iṣẹ́ bó ṣe máa kò yẹ yín. ó ti yé wa. ṣe díẹ̀ nìyẹn bó ṣe máa ṣe and everything I don't want to talk much about that ṣé ó ti yẹ yín I don't want to talk much because tọ́ bá ma sọ́ọ̀sì àwọn bàbá Mohbad lè sọ pé àbíjẹ ló sọ gbogbo ẹ̀ bó tẹ̀lé pé bàbá ò tẹ̀lé nǹkan tó fẹ́ ṣe yẹn
but I don't want to say it here. But that lady tó wà l'Amẹ́ríkà ẹ tó bá gbé ṣe pé ìpè apá tọmọtọmọ, that lady did a lot. She spent a lot. Ìgbà tí Shittu ò gba kíní gan, tí ò lọ gba lẹ́tà kóòtù kan fi gba phone forensic, lady dìídì lọ sí lọ sọ́dọ̀ àwọn Apple ní Amẹ́ríkà ní pé báwo ló ṣe lè ṣe nǹkan báyìí pé báyìí pé téèyàn bá kú tí fámìlì ẹ̀ dẹ̀ ní ìdíkì. Apple láwọn ò lè ṣe fún pé àwọn ló wá sọ fún wọn pé kó sọ fún lọ́ọ̀yà lọ́hùn pé lọ́ọ̀yà can apply for it in Nigeria yet Shittu ṣe. Ṣé ẹ gbọ́ mi? Èmi ṣàdéhùn ò tèmi. Bàbá àtàwọn critical thinkers àṣọ ṣe mítìmí tiẹ̀ mọ́. Ó bá di last week Daddy York bá pè mí. Daddy York ní BJ o, àwọn ní káwọn fọwọ́ kan tó yín létí ni o. Mo ní gan bàbá mi kí ló ń ṣẹlẹ̀? Daddy York ní àwọn wọ́n ní kò ṣe báwọn náà rí nǹkan tèmi náà rí o. Ìpè sí tí Shittu ò fẹ́ ṣe many things tó jẹ́ kó ṣe. Wọ́n náà wọ́n critical thinkers ń kọ́ o. Àwọn ti pawọ́ pọ̀. Àwọn ti bá àwọn lọ́ọ̀yà kan sọ̀rọ̀ ṣẹ́ ń gbọ́. Ìpè àwọn lọ́ọ̀yà yẹn wọ́n dẹ̀ ti rẹ́dì láti ṣiṣẹ́. Ìpè àwọn nǹkan tí Shittu ò ṣe ń kọ́. Àwọn ò lé Shittu o. Ìpè Shittu yìí máa ṣiṣẹ́ ẹ̀ lọ. But àwọn lọ́ọ̀yà yẹn àwọn náà máa ṣe àwọn nǹkan tí Shittu ò ṣe ṣẹ́ ń gbọ́ mi. Àwọn ní that is very good. But mi ò jẹ́ sọ fún Daddy York pé bẹ́ẹ̀ kọ́ ni bàbá ṣe sọ fún mi ṣẹ́ ń gbọ́. Daddy York wá kó àyè tí wá sọ pé wọ́n bí Daddy York wọ́n ní Daddy York ṣé bàbá ti mọ̀ ń pa kínní ṣẹ́ ń gbọ́. Daddy York ní àwọn ti bá bàbá sọ pé ó wà òkè. Ṣé pé bàbá ò dẹ̀ sọ fún mi pé nǹkan táwọn yẹn fẹ́ ṣe nìyẹn mo kàn wọ́n pé èmi ò dẹ̀ sọ fún Daddy York pé bàbá sọ báyìí because èmi jẹ́ nìkan mi fẹ́ dájà sílẹ̀ láàrin àwọn èèyàn. Mo wá ní àwọn wà òkè Shittu. Daddy York bá sọ pé àwọn pípọ̀ yẹn ti sọ pé àwọn ò ní gbowó ìpè but wọ́n kàn ní káwọn mú 3 million wá fún administration fee àtàwọn kọ̀ọ̀kan tó máa ṣe ṣẹ́ ń gbọ́ mi. Daddy York wá ní even àwọn máa ní press conference lẹ́yìn pẹ̀lú àwọn lọ́ọ̀yà yìí so that people can see it. Inú àwọn èèyàn dẹ́ dùn mo ní kíni wọ́n ní àwọn ti update àwọn ti sọ fún àyàn pé inú àwọn èèyàn dùn pẹ̀lú bàbá náà dùn ẹ̀ máa gbọ́. Èmi ò kúkú síbẹ̀ wọ́n ní àwọn lọ́ọ̀yà yẹn come online wọ́n sọ nǹkan tó máa ṣe they spoke very well. I was not there, the lawyer was there. Àwọn èèyàn tó wù sọ bẹ́ẹ̀. Wọ́n ní àṣẹ gbogbo bàtà àwọn lọ́ọ̀yà ń ṣe conference. Mọ́mí Rich Grace àti bàbá àti PA bàbá wọ́n wà lọ́dọ̀ Shittu ó dàbá wọn náà join. Wọ́n wà lórí fẹ́ǹsì wọ́n wo gbogbo ẹ̀ ṣé ń gbọ́ mi. Ó dàbí bẹ́ẹ̀ lọ́tún ti kóṣẹ́ sí bàbá lójú. Bàbá ṣẹlẹ̀ pé káwọn yẹn tó kọ́ntínú nǹkan tó máa ṣe bàbá gbọ́dọ̀ sáyìn ṣé ń gbọ́ mi. Wọ́n bá pe bàbá lóhun ò sáyìn o òun ò fẹ́ gbogbo eléyìí o òun ti sọ fún pé Shittu ló bá ṣe o òun ò sáyìn o. Lọ́ba ń bẹ bàbá lọ́ba ń ṣàlàyé fún wọn bàbá gbogbo nǹkan tá à ń ṣe ìṣẹ̀lẹ̀ ti sọ pé ẹ máa ṣe tẹ bá mọ̀ pé ẹ ṣe ànílọ́kó 3 million sílẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ máa ṣe ká sọ fún yín ká tó lọ ṣe. Bàbá yarí òkè wọ́n bá fi bàbá sílẹ̀ wọ́n bá pe Gúrẹ́sì ìwọ ló tún súnmọ́ bàbá báwa lọ ṣàlàyé fún bàbá tó bá dijọ́ kejì pé bàbá ń kọ́ o báyìí ló ṣẹlẹ̀ lé Shittu kàn sáì kínní ni wọ́n ṣe pé kẹ́ wá sáì wọ́n fẹ́ gbowó royalty yìí wọ́n fẹ́ help yín ni. Wọ́n nígbà tí Gúrẹ́sì débẹ̀ bàbá yarí pé òun ò sáì. Daddy York pè mí wọ́n ṣàlàyé fún mi. Òun lè fi rí Daddy York ti díjọ́ yẹn pé òun ò ṣe justice mọ́ because Daddy York sọ pé ọmọ yín ló kù all our efforts ẹ̀kọ́ ń bàjẹ́
ẹ̀kọ́ bàjẹ́ this man called Shitu kò ṣe nǹkan kan àlẹ́ tó káwọn èèyàn kò dẹ́ ṣe lọ́ọ̀yà kan group of lawyers bí ṣe gbọ́ èmi ò bá wọn sọ̀rọ̀ o but àwọn critical thinkers tó ní làákàyè wọ́n ti bá wọn sọ̀rọ̀. mo bá wò tèmi ṣẹlẹ̀ bí ṣe gbọ́ yẹn báyìí mo tún lọ bí ṣe gbọ́ yẹn báyìí mo bá tún bẹ̀rẹ̀ sí ní put update mo wá put update fún Shitu mi ṣàṣọwọ́ ìjọ kejì sorry ṣe wá ní bí ṣe put update yẹn mo lọ sí shop ìgbà tí ma fi wọ́n mọ́tò mo rí pé mo ti rí miss calls ìgbà tí ma wo miss calls yẹn ó di bàbá Mohbad àti bọ̀dá Múyìwá kí ló ṣẹlẹ̀ mo ṣáà tán ti send message pé please pick your call ẹ̀yin olórí burúkú tẹ̀ ẹ̀ sọ̀rọ̀ pé bàbá jáde fún mi ẹ̀ súnmọ́ bí máa screenshot máa fi time and date wọ̀nyí mo dẹ̀ bí ṣe fẹ́ pè wọ́n padà kọ́ wọn wọlé àbọ̀dá mi wọ ẹ̀ka sàn bàbá ṣẹwà àwọn wà òkè ẹ má gbọ́ o meanwhile sorry ẹ má bínú nítorí no bẹ́ẹ̀ mi mo ti wà lórí kọ́ pẹ̀lú àwọn bàbá mo rí pé mo rí message ìgbà tí máa wo fọ́tò message yẹn mo rí fọ́tò Shitu bẹ́ẹ̀ lọ́ọ̀yà Shitu. No, sorry. Kí n tó gbé call àwọn bàbá. Mo wo second phone mi. Mo rí fọ́tò Shitu lórí profile. Mo ẹgbẹ́ ni yẹn ti send message sí mi gan. Mo ní wèrèwèrè lè. Ìgbà tí mo wo message, ó jẹ́ Shitu. Mo pe uncle mi kan tó wà lẹ́kọ̀ọ́. Mo ní ẹ gba nọ́mbà yìí. Ẹ bá mi wo nọ́mbà yìí, ṣé nọ́mbà Shitu ni? Because ìgbà tí mo click ojú fọ́tò yẹn, mo rí Sir Shitu. Ẹ̀yìn ìgbà tó máa check nọ́mbà yẹn fún mi. Ó ní Shitu Sir Shitu ní nọ́mbà yẹn gbé jáde. Ìgbà tí wọ́n lọ wo message ẹni yẹn send sí mi ṣé kí shock yín. Sir Shitu ló send message sí mi. Màá screenshot gbogbo message yẹn màá gbé sórí wall mi tí bá parọ́ fún yín lálẹ́. Mo kàn ń wo gbogbo àwọn olórí burúkú. Ènìyàn ṣòro kò ní dá fún gbogbo yín. Sir Shitu send message yẹn pé ènìyàn ṣòro send message sóhun lálẹ́ yìí bó sọ pé èmi ń bú òun. Gbogbo mẹ́sẹ̀jì tó bá kà fún yín yẹn, Sir Shitu ti sọ fẹ́ mi kó tó fún wọn lásà. Jẹ́mọ̀ game ti Shitu play bẹ́ẹ̀, wọ́n fẹ́ gbé mi mọ́. Àkíkà. Ẹ gẹ́tẹ̀, I'm spiritual o, I am very spiritual. Ènìyàn ṣòro ló send the message to Shitu. Bí ọ̀dẹ̀ kìí ṣe ènìyàn ṣòro, I don't know. But I have everything now. I will put it on my platform tí bá ṣe tán. With time and date. Wọ́n ṣe send message sí Shitu send ẹ̀ sí mi pé ẹ jẹ́ kí n kà fún yín. Oníwẹ́ ló máa parọ́ ń bọ̀ ẹ jẹ́ kí n kà fún yín. Ẹ fún mi ní 1 minute ṣẹ́gbọ́ ẹ jẹ́ kí n lọ gbé message ẹ̀ síta. Yeah, this is it. Máa pe nọ́mbà yẹn síta. Ẹ má jẹ́ kí n pè kí n má wùwà bí fínà. Bọ́ ẹ jẹ́ kí n kà kọ́ tó ṣẹlẹ̀ fún yín. Ẹ jẹ́ kí n kà kọ́ tí Shitu sọ. It was on Thursday, 16:04. Ẹ má gbọ́ o. Shitu ló send ilé sí mi. Káwọn bàbá tó pè mí. Ẹ jẹ́ kí n kà fún yín. Taiwo Odumosu sent me a message concerning me attributed to you as follows. Ènìyàn ṣòro àwọn market. Iwájú lè máa bá mi. Iwájú lè hàn bí o. Mo rí tí gbogbo yín ka message wọ́n ti send ẹ̀ sí títù ẹ̀ ní kúrè mo ti rí message kí gbogbo yín torí did you see me say anything? No. Ẹ yẹ kí n máa kà lọ Thursday 16:04 Shitu ló send ẹ̀ máa screenshot photo ẹ̀ máa gbé fún yín tẹ́bàdẹ̀ ni mo parọ́ máa gbé nọ́mbà yẹn síta èmi ò mọ̀ wèrè kankan máa ń. When Taiwo Odumosu sent me a message concerning me attributed to you as follows. I had emailed him a few minutes ago. I wanted to BCC you but forgot your email address. I used this address. Shitu ló ènìyàn ṣòro ló nǹkan tí ènìyàn ṣòro send sí Shitu ní
by sending this to him directly. Good afternoon, learned son. Above for your information from one of your admirers. Trust you and family are great, sir. I responded to him as follows. Ó ti forward the email nǹkan tí mo sọ ṣe mo gbogbo update tí mo ṣe fún Ṣítù olórí búkú ènìyàn ṣòro akẹ́kọ̀ọ́ èjò ó ti send ẹ̀ sí Ṣítù. Ṣítù wá dá lóhùn pé thank you for bringing my attention to alleged defamatory statements made against me by one Bukky Jesse regarding the handling of the Mohbad case assigned to my firm. First, Bukky Jesse is entitled to her opinion and I will not trade abuses with her. I was briefed to represent Mohbad's family at the Corona proceedings. I have successfully concluded that assignment. Once Chamber, I have concluded that assignment with the verdict delivered. So, the verdict don't deliver. The certified true copy of the coroner's verdict detailing the outcome and our representation is now in public space. I represented the family throughout the coroner, lauded my participation and contribution to the proceedings. Secondly, I challenge the DPP legal advice. Exonerating Naira Marley àti Sam Larry and others. Naira Marley àti Sam Larry. Mo sure pé interview tí bàbá lọ ṣe ìjọsìn. San Ṣítù ló ní kó lọ ṣe interview yẹn kó sọ pé Naira Marley bully ọmọ. I can assure you that ẹ jẹ́ ká máa kà lọ. The legal side got ruled against us and we have since filed an appeal. Appeal at the Court of Appeal against the verdict. We have just settled records of appeal and made payment for record of proceeding to be compiled by transit. Ó ṣàfẹ́ di kíní ẹ̀sìn mi ṣó yẹ yín. Bí ṣe ń ka kíní yìí ní kọ́ làwọn bàbá wọn ni. Bàbá àti bọ̀dá mú ìwà. Naked people have happier marriage. Ọba láwọn ti ń pè mí, mo ṣàní kí ló ṣẹlẹ̀. Ṣé ń gbọ́ mi? Bọ̀dá mú ìwà ni ṣé mo update fún Ṣítù? Mo ní ẹ kí ló ṣẹlẹ̀? Ọba ní kí bàbá sọ̀rọ̀. Ẹ má gbọ́ o. Ṣítù ti kó bàbá Mohbad láyà jẹ o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣọ́ọ̀kì gbogbo yín sí. Ó dẹ̀ kù sí wọn lọ́wọ́. Tí DNA bá ṣe déédéé, to God be the glory. Ṣùgbọ́n tí DNA yẹn bá tí bàbá bá really fẹ́ jẹ́ kí DNA yẹn come out clean. Baba should please collectively involve VDM. With VDM, DNA can be done in Nigeria. Ṣèbọn bí omi ṣe DNA in Nigeria. Gbogbo wọn ṣe DNA with VDM. I need the camera and Lord òyìnbó kankan bá. With VDM, the DNA will be done in Nigeria. Everybody put DNA. VDM ló kọ́kọ́ sọ̀rọ̀ DNA. Why tí bàbá òṣèlú wá fẹ́ involve DNA? VDM. No, ẹ jẹ́ ká let's be real now. VDM ló kọ́kọ́ sọ pé ẹ jẹ́ ká ṣe DNA. Why ìtàn ṣe wá yọ VDM? Tí VDM ò bá ti involve ní DNA, I will tell you authoritatively pé wọ́n máa padà wá sọ fún pé Mohbad ló lọ́mọ. Ẹ bá mi kọ́ sílé ìjẹsọ́ fún bàbá Mohbad lálẹ́ yìí. Tí bàbá Mohbad bá kú tó bá gbà kí Ṣítù manipulate anything wọ́n ṣe manipulate autopsy ẹ̀jẹ̀ ìsọ̀kan tó máa ṣẹlẹ̀ fún yín. Wọ́n á sọ fún bàbá Mohbad pé ẹnìkan kò gbọ́dọ̀ fọwọ́ kọ royalty kankan until tí bàbá lòlò bá pé 21. Ẹ wá sọ fún mi bí bàbá Mohbad bó ṣe fẹ́ rówó gbà. Ọlọ́run má jẹ́ ká ṣàṣe pé ẹ jẹ́ máa sọ lọ. Sọ bí bàbá àti bọ̀dá mú ìwà ṣe pè mí. Ṣé ẹ gbọ́ mi? Mo ní kí ló ṣẹlẹ̀? Ọba gbé bàbá sórí náà. Bàbá fẹ́ lè máa kí. Mama, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo ní kí ló dé bàbá ẹ calm down. Àwọn update tẹ́ kọ́ ni. Ṣítù ti bínú. Ẹ fún mi mọ́. Inú ti bí mi. Mo ní bàbá ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀. Láyé láyé yín. Ẹ má bá mi sọ mọ́. Mo ní kí lórúkọ mi? Blogger ni mí. Mo ní kò ní dá fún Ṣítù ò ní kúrè tí ò bá yọwọ́ nu iṣẹ́ yìí. Ó bá tán. Mo ní Ṣítù sọ fún yín pé tí ìbá lọ yọ ọ́pdẹ̀tì tèmi kò ní ṣiṣẹ́ fún yín mọ́. Mo ní àrùn bọ́ǹbù lọ́wọ́ ni. Mo ní kó má ṣiṣẹ́ fún yín lọ́mọ là ń gbàdúrà. Ẹni kó máa lọ àìmọye lọ́yà.
Bukky is the president. Mo ní bàbá ṣètò ní ṣítù lóhùn ní ṣiṣẹ́ ní mo wá ké. Ẹ̀yin lẹ ń fún lóúnjẹ. Mo ní kí lẹ fẹ́ gangan sìn. Mo lè jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín o. Ẹ má ní kí n mú update mi wálẹ̀ o. Mo ní ṣàmọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi ìjọsìn yẹn olórí burúkú African TV. Èmi ni mo kọ́kọ́ ṣàṣírí African TV. Àdúgbò yìí, mo ní mi ni mo kọ́kọ́ ṣàṣírí African TV. Mo ní bẹ́ẹ̀ ṣe padà wá bá mi nìyẹn pé kí n jọ kí n mú péjì kí n mú nǹkan tí mo update wálẹ̀ pé kí n ṣe show kí n bẹ́ẹ̀. Mo gbọ́ sí ilé lójọ́ yẹn because mo fi pé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń sọ. Mo ní mo bẹ́ẹ̀ tán kò pẹ́ tí mo bẹ́ẹ̀ tán kò pẹ́ láṣírí ẹ̀ jù. Mo ní ẹ má wàá sọ̀rọ̀ fún mi. Mo nígbà tí mo join justice for Mohbad. Mo ní ẹ̀kọ́ lẹ mú mi wọ̀ o. Mo ní ó mú mi ni o. Mo ní ẹ bá mi sọ fún Ṣítù kó F off. Bọ̀dá mú ìwà wa sọ pé Ṣítù ò sọ bẹ́ẹ̀ nígbà nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí n jọ kí n má gbèsù láyè. Mo ní there you go again. Má gbèsù láyè. Ìfúnmọ́ rẹ̀ má gbèsù láyè. Mo ní ṣe mo bá yín wà ní brotherhood of darkness ni. Mo ní sọ kí n rò tán sí. Kí Ṣítù bá yé dẹ́tọ́ kí n tó sọ. Àwọn máa sọ pé wọ́n máa sọ pé fídíò ṣe ti sọ. Ṣé ẹ gbọ́ mi? Bàbá dẹ̀ mama ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín sìn. Mi ì lè fi Ṣítù lẹ̀ o. Ṣítù ló máa ṣiṣẹ́ yẹn o. Mi ì lẹ́lò mi o. Ẹ máa gbọ́ bó ṣe mú sí bàbá Mohbad lórí o. Ẹ jẹ́ ẹni tó bá jẹ́ lọ́ọ̀yà mi báyìí. Kó kàn sọ pé àmì lọ́ọ̀yà. Kó bá mi pè wọlé kó sáré enlighten wa. Ẹ máa gbọ́ nǹkan tó mú sí bàbá lórí o. Bàbá wa dáhùn pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ò lè jẹ́ kí Ṣítù lọ ní táìmù yìí o ìtorí tí Ṣítù bá lọ àwọn ẹ máa gbọ́ o kò tún sẹ́ni táwọn lè gbà ní Nàìjíríà tó ju Ṣítù lọ Ṣítù is the highest rank ìpele tí Ṣítù bá wà ní court ẹ̀rù bá bá àwọn jọ́ọ̀jì yẹn láti sọ̀rọ̀ ni. Mo ní Ṣítù is a guy man Ṣítù is a 19 ẹ̀rù bó ṣe manipulate àdìbòdàmú ìwà náà sọ bẹ́ẹ̀. Ẹ̀ta làwọn tún fẹ́ lò tó máa dàbí Ṣítù. Ẹjọ́ gbogbo èyí tẹ̀ ń ṣe lọ èmi ò ká lọ ẹ bá mi dá sí i. Ṣé mo ṣe rí nìyẹn ni? Mo ní bàbá Mohbad gbọ́dá mú ìwà ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n náà wò tí ìdèbí táwọn lọ. Mo ní ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀. Àbí ẹni tí èèmà tí ìdèbí tó ń lọ. Gbogbo àwọn tó lò barista ni wọ́n mọ̀ kì í ṣe fan. Kò máa lóṣù kéèsì rí. Àwọn ẹ̀kọ́ tì mọ́lé tó sọ pé ó búyàn yá mi kankan. Mo ní bàbá wọ́n manipulate yín ni wọ́n ti strategize ọpọlọ yìí wọ́n wá jẹ́ kí bàbá believe pé kò sẹ́ńtì bàbá lè gbà tó máa jẹ́ Ṣítù tí Ṣítù bá wà kóòtù àwọn jọ́ọ̀jì máa bẹ̀rù ẹ̀ wọ́n ní bàbá ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n náà wò tí ì di bus stop wọ́n ní ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n nígbà tí corona inquest Ṣítù máa lọ líkì àsì jọ́ọ̀jì abẹ́tí bàbá mi Ṣítù ló sọ pé the lawyer is a good woman lawyer ò máa mọ Ṣítù abẹ́rẹ́ tí jọ́ọ̀jì yẹn bu yín tó ń pọ̀yà Mohbad yìí Ṣítù máa sọ kankan bàbá ṣáà ní ẹ máa gbọ́ wọ́n sọ pé bàbá ó kékeré lẹ fẹ́ because mo rí pé ṣé ìgbà tí bàbá ti sọ pé mi ì lè fi Ṣítù lẹ́yìn mo kàn wọ́n pé no okay let me it's not a do or die game and Jehovah sees my heart mo sọ fún yín every time kàkà kí mi ì mẹ́kọ̀ owó lórí justice for Mohbad èmi gan mo tún náwó mi mo mọ iye tó ti bọ́ lára mi láti bàtà tí ń ṣe justice ṣé ká dáwó ni àbí. Ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu Bukky Jesse yẹn díẹ̀ tó nù kan nìkan pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti gbọ́ ó jù bẹ́ẹ̀ lọ bọ̀ tí mo wò pé kí n má dá ẹ̀yin tèmi lágara àti gbọ́ bí tí kókó ọ̀rọ̀ wà ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kéde bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV information pọ̀ tí mo ṣe máa fún yín mo tún padà bọ̀ ẹ subscribe kéde bá mi share fídíò yìí ire o.